àṣà oge ṣíṣe ní ilẹ̀ Yorùbá. Ẹ kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire. A ti dé bá a ṣe máa ń dé láti iléeṣẹ́ wa ní The Juice Media níbi tá a ti ń tẹ́ pẹpẹ ètò Our Culture, àṣà àti ìṣe ilẹ̀ wa. Ẹ mú bá wa ká lọ lórí ètò. Ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lọ́sẹ̀ yìí ó ní àṣà oge ṣíṣe ní ilẹ̀ Adúláwọ̀. Oge ṣíṣe jẹ́ ọ̀kan nínú àwọn àṣà ilẹ̀ Yorùbá tó ní ṣe pẹ̀lú bá ṣe ń tún ara wa ṣe àti bí a ṣe ń gbé ẹwà wa jáde. Ní ilẹ̀ Adúláwọ̀, ní ìsọ̀rísọ̀rí la ní ẹwà ṣíṣe àti oge ṣíṣe. Ní ayé òde òní, tabarẹ́ni tí ó kọ ìlà, àwọn ọ̀dọ́ àti àwọn akẹgbẹ́ rẹ̀ yóò máa fi ṣe yẹ̀yẹ́ ni nítorí wípé wọ́n á rí ìlà kíkọ gẹ́gẹ́ bí ohun ayé àtijọ́ tí kò yẹ kí a máa rí ní òde òní mọ́, tàbí tabarí ẹni tó wọ agbádá, dànsíkí bùbá, ìró àti bùbá. Tabarí àwọn obìnrin wa náà tó bá di ìpàkọ́ ẹlẹ́dẹ̀, kọjú sọ́kọ, kẹ̀yìn sálè, wọ́n á máa rí wọn bí ẹni tí ò rí ọ̀kan. Bẹ́ẹ̀ ni ohun tó bu ẹwà kún àṣà àti ìṣe ní ilẹ̀ Yorùbá ni. Àṣà àti ìṣe ilẹ̀ Adúláwọ̀, Our Culture. Ẹ má gbàgbé láti máa bá wa like, kẹ́ máa share, kẹ́ máa post ẹ kọ́mẹ́ǹtì nítorí wípé ẹ̀bùn oríṣiríṣi ló pọ̀ ńlẹ̀ ní yabuturu fẹ́yìn olólùfẹ́ wa. Àwọn nǹkan tá a lè lò láti fi ṣoge ní ilẹ̀ Adúláwọ̀ lóríṣiríṣi nìyí: osùn kíkùn, làálì líle, etí lílu, irun dídì, orí fífá, ìlà kíkọ àti bẹ́ẹ̀ 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 lọ. Àṣà làálì líle ó jẹ́ ohun tí àwọn Yorùbá kọ́ láti ọ̀dọ̀ àwọn Haúsá nítorí wípé àwọn ló máa ń lé làálì láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. A ní ewé igi tí a mọ̀ sí ewé làálì. A máa ń lo ewé yìí, a ó sì fi kán díẹ̀ sí i, a ó sì fi sí ibi tí a bá fẹ́ lé làálì náà sí ní ara wa. Tìróò líle tún jẹ́ ohun pàtàkì nínú ìṣaralóge ní ilẹ̀ Yorùbá, yàtọ̀ sí wípé tìróò tún dára fún ojú wa. A máa kó ìdọ̀tí kúrò nínú ojú, a sì máa jẹ́ kí ojú ríran kedere. Àti ọkùnrin àti obìnrin ni a máa ń lé tìróò, ṣùgbọ́n obìnrin ni ó pọ̀ jù fún nínú àwọn tó máa ń lé tìróò. Ìlà kíkọ jẹ́ ọ̀nà tí àwọn Yorùbá fi ń ṣe oge ní ayé àtijọ́. Àwọn baba ńlá wa a máa kọlà fún àwọn ọmọ láti bu ẹwà kún ojú ọmọ náà. Wọ́n á sì tún máa kọlà fún ọmọ láti fi ṣe ìpín láàárín àwọn ọmọ wọn àti ọmọ ẹlòmíràn, pàápàá jùlọ láàárín ẹ̀yà kan sí èkejì. Ẹ̀yà oríṣiríṣi sì ni a ní bí wọ́n ṣe ń kọ ìlà tiwọn. Etí lílu jẹ́ oge inú ọ̀kan nínú àwọn àṣà tá a ní ní ilẹ̀ Adúláwọ̀, tí ó jẹ́ wípé àwọn obìnrin wa nìkan ló gbọ́dọ̀ máa ṣe oge yìí tí ọkùnrin kò gbọ́dọ̀ kópa nípa rẹ̀. Àwọn obìnrin wa máa lu etí wọn láti fi yẹ etí wọn sí, tàbí yẹrí etí tí a fi oríṣiríṣi iyùn àti ìlẹ̀kẹ̀ ṣe. Etí lílu láti fi ṣe oge jẹ́ ohun tí àwọn obìnrin nìkan gbọ́dọ̀ máa ṣe tí ọkùnrin kò gbọ́dọ̀ kópa nípa rẹ̀. Àwọn obìnrin a máa lu etí wọn láti fi yẹríǹgì sí i. A dẹ̀ ní yẹríǹgì lóríṣiríṣi, irú èyí tá a fi iyùn àti ìlẹ̀kẹ̀ ṣe. Irun dídì. Oríṣiríṣi àrà ni àwọn obìnrin Yorùbá máa ń fi irun wọn dá. Wọ́n á sì máa ṣe irun orí wọn láti fi ṣe oge. Nígbà mìíràn, a máa fi ìlẹ̀kẹ̀ sí i láti gbé ẹwà wọn jáde dáradára. Nígbà tí àwọn obìnrin wa bá ń di irun orí wọn, àwọn ọkùnrin a máa fá orí wọn. Oríṣiríṣi ọ̀nà tó bá wù wọ́n ló lè fá orí wọn tí yóò sì máa gbé ẹwà wọn jáde gẹ́gẹ́ bí ọmọkùnrin. Àyàfi àwọn tí a mọ̀ sí ìlàrí ọba tí wọ́n máa fi díẹ̀ sílẹ̀ nínú orí wọn láti fi hàn pé ìlàrí ni wọ́n. Etí lílu jẹ́ ọ̀kan pàtàkì
nínú ẹwà tá a ní nínú àṣà àti ìṣe ní ilẹ̀ adúláwọ̀. Láláì ṣàfikún àti àyọkúrò, oge ṣíṣe ní ilẹ̀ adúláwọ̀ ti di ohun tí àwọn ọ̀dọ́ òde òní ti fa ọwọ́ rẹ̀ sẹ́yìn nítorí àwọn àṣà òyìnbó lóde òní. A ò ní rí jù báyìí lọ lórí ìkànnì àṣà àti ìṣe ilẹ̀ adúláwọ̀ Àwọn culture. Tẹ́ ẹ bá fẹ́ polówó ọjà, ó ní ẹ fẹ́ kí iléeṣẹ́ wa ká bá ń gbé àwọn àṣà àti ìṣe ìlú yín lárugẹ ní ẹ kàn sí iléeṣẹ́ wa Juice Media tó ń ṣagbátẹrù Àwọn culture, àṣà àti ìṣe ilẹ̀ wa. Ẹ mọ́ gbàgbé láti mọ bá wa láìkẹ́ kẹ́ máa share kẹ́ máa post ẹ kọ́mẹ́ǹtì nítorí wípé ẹ̀bùn oríṣiríṣi ló pọ̀ ńlẹ̀ ní yabuturu fẹ́yìn olólùfẹ́ wa. Àwọn culture lètò àṣà àti ìṣe ilẹ̀ wa. Ó mọ̀ bá wa ká lọ.